The Oyo State Security Forces say that they have arrested a local pastor suspected of serving as a key logistics supplier to the armed groups responsible for the mass abduction of school children and teachers in Orire local government area. The pastor is alleged to have provided weapons, ammunition, drugs, vehicles, and operation gear to the bandits, with his clerical status reportedly helping him pass through checkpoints undetected. Security agencies are withholding the pastor's full name and church pending further operations to avoid compromising ongoing rescue efforts. I mean, this arrest, Rufai, if confirmed, goes to the heart of a question Nigerians have been asking since the abduction began. How are these bandits, terrorists, being supplied and supported? Now, a local pastor may be part of the answer, but we must be clear. This alleged criminality is not representative of any religion, but is a sobering reminder that the network enabling Nigeria's insecurity has many faces, and some of them may be hiding in plain sight. Anyway, that's not a representation of Christianity or any religion. I must have that's a criminal. And also, that's how I also say, when somebody from a certain ethnic group does something or commits crime, it's not the representation of the entire ethnic group. Yes. Not all Fulani people are criminals or terrorists. Right. They are good Fulani people, not a representation. But you know what this story just shows, that there's a local ecosystem that funds all of this crime and criminality. Yes. So can we seep into the local ecosystem that provides the logistical support that fuels the economy of crime? And I'm happy that we started to seep into it. Let this pastor tell us more about these people. Right. And secondly, shebi these terrorists, they have family members. Nigerian government go and pick up their family members. They did it before now. Remember someone that was kidnapped in Bayelsa then? I think it was a legal person, was kidnapped in Bayelsa. You know what the opposing faction just did? They went to kidnap his own family member. So they said, when you bring our own family member, we'll bring your own family member too out. So it's tit for tat. No, that's not legal. All right. You know, the Nigerian law says is the person who commits a crime that should be arrested. At the time when you the don't kids go and arrest third parties. At the time when the kids are in the bush, and you see, Doctor, but they don't need to tell us when they do it. Our own is that they should bring the kids out. All right. If government goes ahead to do that, they don't even need to tell us. All is that they should look for every means possible to bring those kids out. And that's just it. Pure as you can quote law. Snake in the bush. Rain. You know the rain has been falling lately. You are quoting law. Yeah, you don't arrest that party and them. They should do what they need to do. Government on this, bring out those kids. That's my own concern. This is the main point. This is quite a shocking the Bible story. tells us in the book of Matthew, chapter 15. Go ahead, Pastor. Verses 16 to 7, chapter 6, verses 15 to 17. That in the end times, and it looks like we are at end times now, there will be false prophets and pastors who will appear in sheep's clothing, but who are wolves, ravening wolves, and ye shall know them by their fruits. This is a confirmation. Right. In Matthew 24, verse 24, the Bible also tells us about these fake pastors that will come. But it was in the first book of Timothy, the same holy book, that believers should beware. Right. So all these people who have turned pastors into gods, this is a reminder of the book of truth, the book of life, what it says about all these pastors who turn the doctrine on the earth, who appear as sheep but are wolves. The producer is asking, is it New King James Version? But you know, King James Version. I'm quoting King James Version. You know what? He's a false pastor. He comes in the garment. Our viewers have to come to your church. The same man will go to church and he will be telling them, let somebody say hallelujah. This is unfortunate. It's a false prophet. Very, very sad. Sultan of Sokoto la máa kọ́ fi wọlé ní èní. Sultan of Sokoto sọ wípé Sultan declares national prayers against bandits, insurgency, seek Allah destruction of Nigeria enemies. Sultan of Sokoto ní pé gbogbo nationwide wọ́n ní ká wọnú àwẹ̀ àtàdúrà. Okay, àdúrà nìkan ni wọ́n pè. Wọ́n ní ká wọnú àdúrà
àwọn amòye ọlọ́jọ́ méjì àbọ̀ ọlọ́jọ́ mẹ́ẹ̀ẹ́dógún àbọ̀ ní 30 days wọ́n ní ká béèrè fún Allah kó destroy gbogbo àwọn tó máa jẹ́ ọ̀tá fún Nàìjíríà bisimilayi iná àtẹ iná bisimilayi ramoni rọyìn iná ṣé náà àtẹ náà ni wọ́n fi ń jagun àbí wàyí náà júdà náà làámúlíkù gàlíbù náà o wàyí náà júdà náà sátánì Òṣókótó ló sọ bẹ́ẹ̀ wọ́n ní ká lọ ṣe àdúrà pé àdúrà lóde ní ọ̀pá Kristẹni àdúrà òsèfùlì mọ́mìn wípé àdúrà ni a lè fi ja ogun insurgency àti bandits àti gbogbo nǹkan tí wọ́n fẹ́ bà Nàìjíríà jẹ́ wọ́n ní ká bẹ̀rẹ̀ sí ní wọlé alua ká bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà. àwọn èèyàn ní jagunjagun méjì ẹnìkan ní Ògúnmọ́lá ológbòdo kẹ̀ríkẹ̀rí lójú ogun àwọn kan ní Ògèdèngbé agbógun gbòòrò àwọn kan ní Sunday Igboho òòṣà àti President Tinubu àwọn kan ní jagunjagun ní Sunday Igboho Àdìsá #1 wọ́n ní lórí Masọ̀yìnbó wọ́n ní ẹ bá wa dárúkọ jagunjagun 5 ó ní Sunday Igboho ẹjọ ṣó right tàbí kò right ó ní jagunjagun ni mí àwa ìwé mi sì tẹ́ bá ní ẹ dárúkọ janujanu 5 lórí íńtánẹ́ẹ̀tì lórí pé òmìnira yìí ẹyẹ bá mi dárúkọ janujanu 5 àbí janujanu 2 kẹ́ tó dárúkọ 2 ọlọ́mọkọ máa dárúkọ Yorùbá wù ẹ ní dárúkọ mi kẹ janujanu #1 ni mí #1 ni mí nínú janujanu àwọn jagunjagun làwọn Sunday Igboho ẹ ṣe sọ́dọ̀ Òṣókótó ní ká lọ máa ṣe àdúrà ẹ jẹ́ ká wọlé alúà alhamdulilayi rabbil alamin àti kúrò lórí sọ́dọ̀ Òṣókótó mo fẹ́ ṣe ẹ̀fẹ̀ lẹ́nu àgbákò ti ṣe àwọn Boko Haram o àwọn báńdíìtì àgbákò yáṣọ ìdàgbọ̀n yáṣọ fìtínà ti dé o àwọn bẹ̀rẹ̀ sí ní fàwẹ̀ náà kù àgbákò God bless you àwọn tó nífẹ̀ẹ́ mi janujanu #1 Yorùbá wuyì #1 ẹ fi yẹn kórúkọ mi àgbákò ti ṣe àwọn Boko mò ń bọ̀ ǹbẹ̀ máa ṣe gbọ́n tó máa ṣe ẹ̀ka kọ́dọ̀ sọ́dọ̀ ọmọ àlè yìí ná sọ̀rọ̀ wèrè. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo fẹ́ ṣe fídíò eléyìí dákun gbogbo ẹni tó bá rí fídíò eléyìí mo fẹ́ kí fídíò eléyìí kó ọ̀dọ̀ olóyè. ẹjọ tẹ bá wà lórí TikTok bá fẹ́ jẹ́ wà lórí YouTube Yorùbá Wuyì náà lórúkọ mi lórí YouTube orúkọ tẹ fi ń wò mí lórí TikTok yẹn náà ni mò ń jẹ́ lórí YouTube. ọmọ Fúlàní kan ó búra níbi bí ó ṣe ìpè ó gbére ẹ̀rẹ́ ó ní tóun bá fojú kan Sunday Igboho báyìí Sunday Igboho ó tó bá ṣe you dey see me I dey see you you look me I look you you dey feel me tóun bá rí Sunday Igboho tó clear tí ò wà fọ́gì ó ní Sunday Igboho bá padà sílé ó ní kó gùn pàùn Fúlàní ó tó bá rí Sunday Igboho báyìí wọ́n náà wọ́n ká má jẹ́ fojú kan ra wọn ó ní kíṣọ̀gbọ́ bẹ orí ìwòsàn nù ó ní gbogbo tó èmi kọ́ ni mo sọ ẹ gbọ́ lẹ́nu ẹ̀ wọ́n kí yẹ ẹ bá jẹ́ ń wo show yìí ẹ má bá mi like show yìí Yorùbá Wuyì ẹ wò kẹ́ máa gbádùn lórí ètò Yorùbá Wuyì nírònú lórí péjì Yorùbá Wuyì ìdùn ni wá ìdùn ò nírònú lẹ́yìn kó mẹ́jẹ̀ àwọn ohun ronú bíbí a lè rorí o a máa ń rorí bẹ́tà a lè ronú nínú pé lórí péjì Yorùbá Wuyì kí ló fẹ́ mú ẹ ronú kí ló fẹ́ fà ronú ẹ jẹ́ agbọ́rọ̀ lẹ́nu wèrè sọ̀rọ̀ sókè wèrè rẹ o aláìní ìnírònú Ọlọ́run máa ṣàánú mi wèrè rẹ o sọ̀rọ̀ mi ìtẹ̀wọ̀n kan tó jọ imú ẹ̀ ló kọlẹ̀ tá ẹ mú yìí mi ìtẹ̀fẹ́ máa búyàn mọ́ mo fẹ́ born again sọ̀rọ̀. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Mo fẹ́ ṣe fídíò eléyìí dákun gbogbo ẹni tó bá rí fídíò eléyìí mo fẹ́ kí fídíò eléyìí kó ọ̀dọ̀ olóyè Sunday Igboho àti gbogbo wọn ti ṣàlàyé fún wa pé yóò wá bá ní yóò wá ilé bàbá wa bá ní yóò wá sùn ilé bàbá wa bá ní ẹ sọ fún pé tí ọba wa babalá tó bí gan wèrè ni ṣé àwa la pa bàbá wọn àbí àwa la pa bàbá wọn àbí olè wọn ló mú rí níbà ni ìṣàlàyé fún kí tó bá Sunday Igboho kò ní owó epo tí ó fi wá bá ní kó pé wọ́n á sẹ́ndí 10 million sí mo ti rí pé hilos tútù ọmọ pé hilos máa mú epo kọ́ wa láti Sunday Igboho tó bá ti dé bá ní tó bá ti padà gbogbo nǹkan tí mo wá wáyé léyìí ọlọ́nkọ́ máa fún mi. ilaha illahu mo fi tóbi Kùránì búra wallahi Sunday Igboho kọ̀ máa kákàn oní òbú kákà gbogbo òbú tó ní tó bá fi ti gbẹ́jẹgbẹ̀jẹ̀ irọ́ ni
Al-Qur'ani la wa ń tẹ̀lé Al-Qur'ani la wa lò wàláì agbára Al-Qur'ani agbára Ànábì Muhammadu bàbá ti dé bá ní wàláì tàlá kò ní padà bàbá ní irọ́ ni àndúró dùn tí ó bá padà kò jẹ́ ọmọ Yorùbá gidi kò jẹ́ ọmọ Oòduà olóṣè Oòduà ló jẹ́ dákun ẹ̀ mọ́ fẹ́ kí ẹ ṣe ń di fífọ́ rí fi. ẹ̀yin ẹ bá mi ṣe àṣẹ sí i ó ní lọ tí Sunday Igboho bá wá sí bá ní ó ní tó bá padà ó ní gbogbo ohun tó ń bá wá láyé òun kó máa rìn àṣẹ o. bó ti wí ló máa rí ọmọ Fúlàní bó ti wí ló máa rí èyí òwì yẹn àárọ̀ mọ́ bó ti tó Sunday Igboho máa wá sí bá ní ó máa wá padà ọlá pé ó jẹ lórí ilẹ̀ Yorùbá ó mu lórí ilẹ̀ Yorùbá ó gbórí ilẹ̀ Yorùbá ó jẹun ó gbórí ilẹ̀ Yorùbá ó mú mi ọmọ Fúlàní ó gbórí ilẹ̀ Yorùbá ó jẹpo ó gbórí ilẹ̀ Yorùbá ó jẹja ó wá gbórí ilẹ̀ Yorùbá ó rokúrò ọmọ Adéyẹmọ àṣẹ dọwọ́ àwọn alálẹ̀ bá wa àṣẹ dọwọ́ àwọn alálẹ̀ orí ilẹ̀ tó dúró sí yẹn ó máa ṣiṣẹ́ lòdì sí ẹ ṣáá ni a ti dójú ẹ o wàláhì ó ti dójú níbi tá a bá dé yìí ó ti dójú ẹ ní sẹ́yìn ilẹ̀ wọn bá ti ń pokọ Sunday Igboho ní aburú ilẹ̀ Yorùbá máa ṣiṣẹ́ lòdì sí ṣáá ni tó bá ṣàṣìkò tílẹ̀ tí òun mú agbóná lòdì sí yín lára tó tútù bá mú àtútù dùn fún yín ẹ̀ tutù ẹ̀ mímí ìjàmbá máa ṣí ẹ́ ìjàmbá ti sọ lẹ́yìn onílé ti tají àti jí lójú oorun.